láti iléeṣẹ́ Yorùbá Ṣẹ́ńbà TV ni àwa ti wá. Àwa ṣe léyìí láti bá àwọn èèyàn wa yọ ayọ̀ torí ìdùnnú oríire ni lánàá. Èèyàn tí ìbá kú ní express pópó márosẹ̀ Ìbàdàn sí Èkó ní àná Good Friday ìbá lé ní 50 àbí ká ní bí 100 ní ẹ̀mí tí ìbá ṣòfò dànù. Fọ́nrán náà lẹ́yìn náà ń wò yìí, ẹ máa wo básídẹ́ǹtì yìí ṣe tó. Ǹjẹ́ ẹ tá a bá sọ wípé básídẹ́ǹtì yìí ṣe tó báyìí, kò sí ẹnìkan ṣo báyìí tí wọ́n gbé òkú ẹ̀ nínú ásídẹ́ǹtì ẹ̀ rí pé Ọlọ́run ọba Èdùmàrè kábíyèsí Ọlọ́run. Lánàá nígbà táwa náà débẹ̀ lánàá, àánú ṣe wá lótìtọ́ àti lódodo pé owó oorun, ṣùgbọ́n owó ò tó ẹ̀mí ẹ̀. Ìyẹn náà ló jẹ́ káwa máa bá wọn dúpẹ́. Ọpẹ́ fọ́lọ́run, Ọlọ́run a dúpẹ́ o pé ẹ̀mí kankan ò tiẹ̀ pín nínú gbogbo ẹbí tó ní èèyàn níbẹ̀, ẹ̀mí ẹnì kankan ò pín. Ọpẹ́ ni fọ́lọ́run ọba Èdùmàrè, a dúpẹ́. Aláyọ̀ ayàn ológo, àmọ́ ilé ìṣe ọpẹ́, àmọ́ ilé ìṣayọ̀, Ọlọ́run ṣe. Ẹ wo básídẹ́ǹtì yìí ṣe tó, ẹ wo bó ti ṣe tó. Ká ní Ọlọ́run ìbá kún wọn lánàá, àná Good Friday tí ò di Bad Friday. Ọlọ́run Olódùmarè a dúpẹ́ òṣùbà rẹ̀ rè. Ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba títí ayé àìnípẹ̀kun. Èmi náà bá wọn dúpẹ́ o. Ọba tá a kìkìkìkì tá ò lè kì tán, ọba tá a yìnyín tá ò lè yìn tán, ọba tá a rí tá a lè rí tán, ọba tá a mọ̀mọ̀mọ̀ tá a lè mọ̀ tán. Kábíyèsí Ọlọ́run. Ẹ wo básídẹ́ǹtì yìí ṣe tó, ẹ wo básídẹ́ǹtì yìí ṣe tó. Síbẹ̀síbẹ̀ náà kò sẹ́nì kankan tó fẹ̀mí ẹ̀ lọ, bóyá kéèyàn kàn fara bó, kéèyàn kàn fara ṣe. Ibi tí wọ́n tẹ̀ ti ṣá mọ́tò pàápàá mọ́ ẹni tí wọ́n ṣá tí wọ́n kó jáde nínú ọkọ̀ yìí nínú ásídẹ́ǹtì yìí, síbẹ̀síbẹ̀ ẹ̀mí ẹnì kankan máa lọ. Eléyìí la fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣe o, Ọlọ́run ṣe o, Ọlọ́run ṣe o. Good Friday ò padà di Bad Friday nínú ẹbí ará ọ̀rẹ́ lẹ́nì kankan wa, pàápàá àwọn tí kinní ìṣẹ̀lẹ̀ sí. Ó tó ká dúpẹ́. Kò sí nǹkan mìíràn tá a máa fún ọpẹ́, kò sí ohun tó ju ọpẹ́ lọ. Ọ̀rọ̀ yìí tọ́pẹ́, ó tó ká tó máa tọ́pẹ́ dá. Ọlọ́run Olódùmarè a dúpẹ́. Ìyẹn náà la ṣe ní káwa náà wá láti iléeṣẹ́ wa Yorùbá Ṣẹ́ńbà TV, ká wá bá wọn kẹ́dùn, ká dẹ̀ wá bá wọn dúpẹ́, ká wá fẹ̀mí wọn lé wọn sọ́lọ́run ọba Èdùmàrè. Torí kálukú náà ló jáde tó ń wá jíjẹ mímu lọ, kálukú náà ló ń ṣọdún, kálukú náà ló ń yayọ̀ tínú ẹ̀dùn. Kò sẹ́ni tó gbàdúrà pé tóun bá jáde lọ kóun má padà wálé. Ṣùgbọ́n láàrín láti wá dúpẹ́ pé àwọn tó ń jáde lọ, bó tilẹ̀ jẹ́ pé mọ́tò ò bá wọn délé mọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ̀mí ṣàbá wọn délé. Tí ẹ̀mí bá ṣe ń bẹ, ìrètí pọ̀ rẹpẹtẹ. Ẹ̀mí tó ṣe nǹkan lónìí tó bá sì wà, ó ṣe kó tó ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́la. Ọlọ́run a dúpẹ́ o, wọlọ́ba tá a máa yìn. Láti iléeṣẹ́ Yorùbá Ṣẹ́ńbà TV làwa ti wá. Irọ́ ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gbogbo. Yorùbá Ṣẹ́ńbà TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Ṣẹ́ńbà TV. Thank you for watching.